yá ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o àwọn ọlọ́pàá tún ti tún àdúrà gbé o wọ́n tún ti tún àdúrà gbé látàrí iṣẹ́ ìwádìí takuntakun tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n ti ṣiṣẹ́ ìwádìí dé stage kan tó yẹ pé wọ́n ní láti tún àdúrà gbé tí ẹ̀ bá dẹ̀ gbàgbé ọ̀sẹ̀ tó kọjá lọ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọ́n gbé bóyá kò lójú bíi 2-3 days lọ́nbẹ̀ wọ́n bẹ́ẹ̀lì ẹ̀ now wọ́n tún ti gbé níwájú Sontu lánàá síwájú Sontu ni wọ́n tó pọ́n ti gbé ni àbí níwájú pàǹtì wọ́n náà tún ti tún àdúrà gbé again látàrí ìwádìí tí wọ́n tún ṣe dé ọ̀rọ̀ kí ló pa Mohbad bó ṣe wá tún àdúrà gbé bí Karimo tún ṣe jáde nìyẹn o Karimo bá tún ní kọ́ńfò kọ́níṣò kò sẹ́ni tí Karimo ò ṣe èpè fún tán kódà bó ṣe ń ṣe èpè fún Yomi ló ń ṣe èpè fún Latisne ló ń ṣe èpè fún gbogbo àwọn tó bá dá $1, 1 cent, 1 pound, 1 naira, 1 I don't know any currency tí wọn bá dá tó bá dá fún justice for Mohbad gbogbo wọn ló ń wọn èpè fún pé bí ìyà ṣe ń jẹ àdúrà yìí bẹ́ẹ̀ ni ìyà ṣe máa jẹ ọ̀tá wọn kí n má sọ pé ọmọ wọn ẹ jọ níbo ni Karimo stand sí náà níbo ni Karimo stand sí tí ẹ ò bá dé gbàgbé láti bẹ̀rẹ̀ ni mo ti sọ pé ṣekúṣeyẹ ni Karimo wọ́n ní kó jẹ ó léegun ni wọ́n ní kó sọnù ó lẹ́ràn díẹ̀ wà ń bẹ̀ àwa mo ti tẹni tí Karimo ń ṣe èmi dẹ̀ ń sọ fún yẹn lólùfẹ́ mi bọ̀ táwọn kan sọ pé no kò rí bẹ́ẹ̀ mo ní anti-justice ní Karimo ó kàn ń fi justice bojú ni òun yìí kan náà ló bẹ̀rẹ̀ sí ní tako Wùnmí tó bẹ̀rẹ̀ sí ní bá Wùnmí jà tó ń gbé Wùnmí ṣépè kò sórúkọ tí ò pe Wùnmí tán ṣé jẹta kọ́ ni àbí jẹrin ni mo tún rí fídíò ẹ̀ kan níbi tó gbé tún ti ń kọ́ Wùnmí ó ń encourage Wùnmí wípé tí wọ́n bá pe Wùnmí sí court tí wọ́n bá pe Wùnmí sí corona court kò gbọ́dọ̀ lọ ó ń kọ́ Wùnmí ní àwọn irọ́ tó máa pa ìwà tó máa hù ó ní kí Wùnmí má lọ sí corona inquest ó ní kó má lọ sí court ó ní anywhere ibi tó bá ti pè pé kò gbọ́dọ̀ pé ó ní lọ́ọ̀yà ẹ̀ ní kó rán lọ ẹjọ́ ṣẹ́ni tó ń wá justice nìyẹn ṣẹ́ni tó ń wá justice nìyẹn ẹni tó bá ń wá justice kò ní máa kọ́ ẹnìkan pé má lọ nǹkankan má ṣe nǹkankan anybody ni wọ́n lè interrogate anybody ni wọ́n lè fọ̀rọ̀ wá wò ní ẹnu wò anybody ni wọ́n lè mú as a suspect until tó bá proof ẹ̀ guilty òun ló ṣe máa mọ̀ pé ẹni gangan òun lẹni náà but anybody tó bá ṣì yìn fight sí court police station lọ́wọ́ yìí wọn ò tí ì lè find wọn guilty because ó sì dìgbà tí adájọ́ bá find wọn guilty so why tí Karimo tó wá ń kọ́ Wùnmí pé kò gbọ́dọ̀ lọ sí anywhere ibi tó bá ti pè pé lọ́ọ̀yẹ̀ ẹ̀ ni kó máa rán lọ ṣé Wùnmí tóbi ju òfin lọ ni bá a tiẹ̀ tètè mọ̀ tẹ́tẹ̀lẹ́ náà ṣebí gbogbo ibi tó ń ní kó wá náà ṣebí kò lọ náà Wùnmí ti ń sọ fún wa pé òun lágbára ju ọlọ́pàá lọ òun lágbára ju ìjọba lọ òun lágbára ju gọ́fìnà lọ kódà òun lágbára ju pírẹsidẹ́ǹtì lọ because àwọn tó ní fọ̀tán ní ìkọ́nà jùlọ wọ́n invite wọn wọ́n ń lọ who is Wùnmí àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà ni wọ́n wà lẹ́yìn ẹ̀ ok wọ́n wá rí arrest àdúrà sí best known to police ara investigation wọn náà ni wọ́n ṣiṣẹ́ débẹ̀ wọ́n rí i pé wọ́n ní láti tún gbé bóyá kò fún wọn ní full evidence nǹkan tó yẹ kó fún wọn nígbà tó gbé ní alákọ̀ọ́kọ́ ń tà ń sọ náà nìyẹn mo rò pé wọ́n ti máa kọ́ pé kó má sọ̀rọ̀ pé nǹkan báyìí ni kó sọ nǹkan báyìí ni kó sọ nígbà tí investigation tó wá dé ibẹ̀ ẹ má jẹ́ ká parọ́ tó ra wa jẹ ẹ má jẹ́ ká parọ́ tó ra wa jẹ ẹ jẹ́ ká gbà wípé máàṣì ó ti tán beginning of April before 15 ẹ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀ lálà máa lù àkùtùkù máa hù ó dàbẹ̀ ni pé àbùkù ti kan àwọn ọlọ́pàá ń sìn àwọn ọlọ́pàá wá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí ni nǹkan tó mo wí mo ní àbùkù ó ti kan àwọn ọlọ́pàá ń sìn àwọn ọlọ́pàá ti wá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kódà
iṣẹ́ ń lọ ní underground ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ resort la need iṣẹ́ ń lọ ní underground so wọ́n wá tún ti tún àdúrà arrest báyìí sìn látàrí investigation tí àwọn ọlọ́pàá yẹn ti pé ẹni ó sì ní nǹkan kan tó sì yẹ kó sọ fún wa bí Karimo ṣe jáde nìyẹn o ló bẹ̀rẹ̀ sí ní wọn Yomi Fabiyi lépè pé yọ wáì tó ṣe gbé ok ẹ má jẹ́ kí n sọ ẹ fi ti ara yín bọ̀. ṣùgbọ́n ẹ̀yin náà wá fẹ́ kó bá yín mú àdúrà ẹ̀yin wá rò pé owó tẹ̀ ń dá àti iṣẹ́ tẹ̀ ń ràn yẹn ló ń jẹ́ fún yín ẹ̀yin ò mọ̀ pé ọ̀gá gangan wà bí tó wà ṣé ń gbọ́ ta lọ̀gá tó wà níbi tí ó wà ẹ máa gbọ́. ọ̀ṣà gbọ́dọ̀ ṣe o tí kankan bá dẹ̀ ṣọ̀tá ẹ̀ àmọ́. ẹ dúró náà ṣé ẹ gbọ́ statement kan tó sọ bẹ́ẹ̀ ó ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o àmọ́ tí nǹkan kan bá ṣe mo rò kó fẹ́ sọ wípé ilé ayé àparẹ́ mo rò kó fẹ́ sọ wípé òun máa fò wá láti US tó wà á wá dà gbogbo Nàìjíríà nǹkan tí mo rò kó fẹ́ sọ nìyẹn o wọ́n ní àmọ́ tí nǹkan kan bá ṣe ó wá ní òkè ẹ ti rí kò lè sọ kankan mọ́ èpè ló wá bẹ̀rẹ̀ ṣìṣe níṣẹ́ ẹ máa gbọ́. gbogbo ẹnikẹ́ni tó bá ní àdúrà lára ayé á ní lára tọmọtọmọ gbogbo ẹnikẹ́ni tó bá ní àdúrà ọmọ Abọ́sẹ̀dé lára ọ̀run afárá ní gbogbo abiyamọ kábíamọ tó bá kó ọmọ tí wọ́n sí abẹ́ tọ́mọ ẹ̀pẹ́ ní mọ́mì tọ́mọ ẹ̀pẹ́ dáàdì tó ń jẹ́ tó wá ní àdúrà ọmọ Abọ́sẹ̀dé ní ara ọ̀run á ní ọmọ lára tọmọtọmọ kí ló dé rí nǹkan tẹ̀gbọ́n ẹ̀ kú lélẹ̀ ẹ̀tún bẹ̀rẹ̀ tún lọ àdúrà bóyá kò dẹ̀ má kọrin mọ́ bóyá kò kọ́kọ́ sọ́dí kàrí ẹ̀ náà kò tiẹ̀ lè kọrin lọ́wọ́ yìí kàrí àná kó tó gbá torí mú torí mi mọ bí mo ti ṣe fẹ́ sọ fún kò tiẹ̀ lè kọrin lọ́wọ́ yìí. ẹ rò pé yìí ni Yomi ń ṣiṣẹ́ fún Yomi ò ṣiṣẹ́ fún yìí. ta ló ṣiṣẹ́ fún. Yomi ò ṣiṣẹ́ fún yìí ibi tí Yomi fẹ́ gbòbì sí òbí ti padà ọ̀làdẹ̀wò ń bẹ̀. ló bá tán àdúrà ló gbà ló jẹ́ kó bí lálẹ́ fún bẹ́ẹ̀. ṣé wàá da ẹ ṣe jẹ́ kí ọlọ́pàá mú àdúrà tó bá dé. ta ló wá mú àdúrà. ẹ jẹ́ kí wọ́n gbé àdúrà ní kòrónà tó bá mú un pa kú ẹ̀gbọ́n ẹ̀ kò ṣe rádaràdá tẹ̀ ń ṣe kiri tó o bá fi £1 tó o bá fi 50 cents tó o fi £1 tó o fi ní àdúrà lára ó lè sọ fún yín pọ̀pọ̀ yóò mọ̀ ń pa ẹ̀ṣẹ̀. jẹ́ kó proof ẹ̀ innocent. àdúrà ò mọ̀ ń pa ẹ̀ṣẹ̀ yìí àdúrà bá mọ̀ ń pa gbogbo nǹkan tí bá wálé ayé mi kí n má rí. jẹ́ kó proof ẹ̀ innocent. tí o bá mọ̀ ń pa gbogbo nǹkan tí bá wálé ayé mi kí n rí. àdúrà ò mọ̀ ń pa 3 seconds video àdúrà ò mọ̀ ń pa ẹ̀ṣẹ̀ ìmọ̀dí ìyá ìmọ̀dí tẹ̀bí ń jẹ ọmọ yẹn dẹ̀ bímọ tí ẹ̀dẹ̀ bímọ tí ìyá ìmọ̀dí tẹ̀bí ń jẹ àdúrà ọmọ 22 years old tó ní health issue lẹ́yìn ikú ẹ̀gbọ́n ẹ̀ mo dẹ̀ ń sọ tó o bá dá £1 tó o dá $1 àbí 50 cents tó wọ ẹ pẹ̀lú owó tó fi ń jẹ àdúrà níyà lọ́wọ́lọ́wọ́ ìwọ kọ́ ló máa jẹyà yẹn o gbogbo èso tó jáde látara ẹ̀ ọlá ọjọ́ tí ìyá Mohbad tí ìyá àdúrà Abọ́sẹ̀dé tó da ẹ̀jẹ̀ bímọ tó kẹ́rọ̀ọ́lá tó lọ sọ́run tó bọ̀ lórí àdúrà tí wọn náà dẹ̀ darú ẹ̀ lé ọmọ lórí àwọn ọmọ ẹ̀ ò ní láàlùyọ tó máa fi jáde láyé gbogbo ìṣẹ̀dákíṣẹ̀dá tó bá ní wọn kọ́ bọ̀ tó ní sísì tó ní ẹ́pìnì nínú owó tó fi ń nu àdúrà ọmọ Abọ́sẹ̀dé lára lọ́wọ́lọ́wọ́ táwọn ọmọ yìí máa fi jáde láyé wọn ní jẹ́ èèyàn wọ́n máa ṣẹ́wọ́ ẹgbẹ́ tó máa fi jáde láyé ni jàti rédèrèdè tìnira ló máa fi lọ gbèsè ayé wọn kí lẹ fẹ́ gangan náà èmi ń sọ fún yín pé tó bá jẹ́ àdúrà
ló ṣáàtì yọ̀ mí. Gbogbo nǹkan tí bá ń wá lé ayé mi kí n má rí. Ṣùgbọ́n tí ò bá ní ẹ pè ní nínú owó tó fi ń nu àdúrà ọmọ Abọ́sẹ̀dé lára lọ́wọ́lọ́wọ́ táwọn ọmọ yìí máa fi jáde láyé. Wọ́n ní jẹ́ èèyàn, wọ́n máa ṣẹ́wọ́ ẹgbẹ́ tó máa fi jáde láyé ni. Jàti rédèrèdè tìnira ló máa fi lò gbèsè ayé wọn. Kí lẹ fẹ́ gangan náà? Èmi ń sọ fún yín pé tó bá jẹ́ àdúrà ló ṣáàtì yọ̀ mí. Gbogbo nǹkan tí bá ń wá lé ayé mi kí n má rí. Ṣùgbọ́n tí ò bá kí ń ṣe àdúrà ló ṣáàtì yọ̀ mí, gbogbo nǹkan tí bá ń wá lé ayé mi mo máa rí. Kí ló dé? Ẹ máa dájú léèyàn. Wọ́n máa ṣe kòrónà lọ lórí ikú ẹ̀gbọ́n ẹ̀. Tásìkò bá débẹ̀ tó bá tásìkò tó fẹ́ pe àdúrà pé wọ́n á sọ tẹnu ẹ lórí ikú ẹ̀gbọ́n ẹ̀. Kòrónà máa pe àdúrà. Kí ló wá dé tẹ̀ wá ń dà láàmú kiri? Ọmọ 22 years old. Mo sọ fún yín pàdúrà ní LTU. Mo sọ fún yín pé ó ní LTU kan. And I don't want to say it out. Má pẹ̀lú ẹni. Kí ọmọ lọ sọ tẹnu ẹ ló wà ń bẹ̀. So why? What are you waiting for, Lawyer Kabiru? Lawyer Kabiru, what are you waiting for? Why have you not taken this 3-second video? Why have you not taken it to Corona? To ask the judge if the judge have interest in it. If the judge said he doesn't have interest in it, that means it has been annulled. That means it has been void. That means there's no case in it. The judge baba sọ pé àwọn ní interest inú ẹ̀. Now, judge ló máa wá gbé ìgbésẹ̀ pé okay, ẹ̀yin ọlọ́pàá báyìí ẹ ṣe forensic yìí, and I don't think the fee will come from the family. Gbogbo owó tó máa fi ṣe forensic kò kan family. Débi tó máa kọ tiktokers. Gbogbo owó tó máa ná tó máa fi gbé fídíò yẹn jáde. Jọ́ọ̀jì ò lè pé ibi tí fóònù wà. Ìkẹjà pé ó yẹ mú fóònù yẹn wá wọ́n fẹ́ ṣe forensic kọ́mádà jọ́ọ̀jì lóhùn. Gbogbo rádaràdà tó ń ṣe láti jọjọ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá ń share fídíò yìí, mi ò mọ àkáǹtì mi o, mi ì fọ́lù ẹ̀, mi mọ̀ bóyá ó ń fọ́lù mi o. Àbúrò ẹ̀kọ́ ni. Ẹ bá mi ẹ bá lè screen record ẹ lọ bá mi sọ sí àkáǹtì ẹ̀. Ṣé bá burú ẹ̀ ni? Tẹ́yìn tiẹ̀ náà bá dẹ̀ ń gbọ́ mi, tell her to do the needful on time. Torí pé kí ni ikú tó ń pa ojú báyìí ni òwe ló ń pamọ́ ni. pa fún ni. Ṣé ti gbọ́? Ó ní kó ṣe nífù. Ikú tó ń pa ojú báyìí ni òwe ló ń pa fún ni. Mi ní kí kòrónà máa ṣiṣẹ́ o. Do the needful. Ṣùgbọ́n àwọn olórí burúkú, Do àwọn the needful. infectious disease, kòkòrò ajẹnirun, kòkòrò miwómiwó, ayé ìyọ̀mí ti bàjẹ́. If you think you cannot use your voice to send Yomi away, if you think you cannot use your voice to stop Yomi, you are lying to yourself. You and I can use our voice to eradicate Yomi. We can use our voice to stop Yomi. And by so doing, use your voice and tell Yomi to stop scamming the public. Yomi ni problem ni. Wumi to do the needful. Wumi, mo fídíò lọ sí Corona. Tó bá dẹ̀ mú lọ. Ohun tó yẹ kẹ́ ẹ ti ṣe tipẹ́tipẹ́ nìyẹn. Èmi ò mọ àwọn tó ń bá yín ṣe kíní o. Ẹ mú fídíò lọ sí Corona fúnra yín o. Ẹ mú fídíò lọ sí Corona o. Tẹ́ ẹ bá dé court, tẹ́ ẹ bá dé Corona, tẹ́ ẹ lọ pẹ̀lú lọ́ọ̀yà yín, tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ké, tẹ́ ẹ ké, Igbe yìí náà ni. fọwọ́ lórí, jọ́ọ̀jì àgbọ̀tẹ̀nu. Tó ń fẹsẹ̀ janlẹ̀. Igbe yìí náà ni. Burúkú mo ṣẹ̀dé láti ṣe 16 hours ni. Story. Reason why I will not come online and beg for money. Mo fi bàbá ńlá kú yín láti sinẹ́. Olórí burúkú láti sinẹ́ tó jẹ́ ọ̀gá yín. Mo filẹ̀ sórí ṣòbí tó ti ń tọrọ owó lánàá gbà tí mò ń lọ bí iṣẹ́ ni. Tó bá tán. Mo tún dé làárọ̀ yìí, mo tún bá bí tó ti ń tọrọ owó. 16 hours ni mo lọ fà. Story. Mo tún lọ lọ́sàn-án, mi ì tí ì sùn o. Ọlọ́run aṣọ In ẹ̀. the next 2 hours, mo máa bọ́ sọ́nà. Ire o. Coffee ló máa jìyà ẹ̀ o. I would rather deny myself. I just came back from 16-hour shift. But tí n bá ní kí n lọ sùn, tí n bá jí mi nílé ṣe ṣó yìí, I would rather deny myself some sleep. Tọ́lọ̀ ì máa fi yanjú. Coffee ló máa jìyà ẹ̀. Réètì tí mo fi mu coffee sí mi mu coffee bẹ́ẹ̀ tẹ́lẹ̀. I have coffee machine in my house. I will make coffee. Ṣebí kí 8 hours pé ni màá wálé wá sùn lálẹ́ yìí.
But I don't know Mohbad when he was alive. I would have speak up for him. báwo ló ṣe máa sọ wípé o mọ̀kọ àbúrò ẹ̀ so possible. Let me kill myself. Let me kill myself. Ẹ̀ṣọ́ gba yín ẹ̀yin olórí burúkú. Ṣebí it's myself. It's myself. Ẹ fẹ́ ṣé olórí burúkú tiẹ̀ níyìn ni ẹ fẹ́ ṣe activist ẹ̀ lówó lọ́wọ́. Ṣé bí máa ń pààyàn dédé activist ni? Ṣòwòrẹ́ tó ṣe activist ṣé Ṣòwòrẹ́ ò lówó lọ́wọ́ ni? Ṣé Ṣòwòrẹ́ ò lówó ẹ̀ lọ́wọ́ ni? Activist ò lè ní activist ara yín nìyí. Àrífà oníjẹkújẹ olè àrífà olè ọlọ́run náà mà náà pé ó kúkú jẹ́ náà ó jẹ́ títí tí ò fún bọ́dì jẹ. Ó jẹ́ títí ò fún bọ́dì jẹ aládòwò lọ́rùn. Olóògùn wá pa mí lọ́rùn. Olóṣì bàbá jẹgẹjẹgẹ aláṣọ búlù wèrè. Wèrè kó síta pátá. Ó kó sí pálí àtòkò. ìyẹn náà dáhùn. Ọrùn mi ni ẹ wò ọdún yóò yẹ olórí burúkú. Ó kó sọ́dún yóò yẹ. Mi mọ nípa mo wà Nàìjíríà ní níbi 11 years ago. Kí ni olórí burúkú tí wèrè ẹ fi dáṣọ? Tó o kó sí Gíní ibi tí dáṣọ fẹ́ gún. Tó o kó sí Gíní ṣé wọn náà ṣe fi ìyá fáínà wọn ṣọdún fa ṣé wọn náà ṣọdún fa ni olórí burúkú ṣáà. mo rò pé ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Karimo bó ṣe ń gbé àwọn èèyàn ṣépè lórí pé white wọ́n ṣe rí arrest àdúrà ara àdúrà ò yá ó rẹ̀ ó síkì ó ṣe kinní kan ó ní health problem ó nígbà kan ó láwo kan nígbà tí wọ́n ti ń bẹ àdúrà pé kó wá jáwọ́ kó wá sí station kó wá jẹ́wọ́ wọ́n lẹ́ẹ̀mẹ́ta ni wọ́n ti fìwé pé òun pẹ̀lú Dàmọ́lá tí wọ́n yọjú ṣé bẹ́ẹ̀ yìí náà lẹ̀ ní kọ́ máa yọjú ẹ̀yìn yìí náà lẹ̀ jẹ́ kan yọjú òun á ṣe ń sọ sí wípé ikú tó ń pojú gbẹ ni òwe ló ń pamọ́ ni kí Wùnmí lọ ṣe the needful ìwọ yìí náà ló máa ní kí Wùnmí jáde ìwọ yìí náà ló máa tún ní ó má jáde ìwọ yìí náà ló tún sọ pé tán bá pè ní kóòtù kò gbọdọ̀ yọjú ó dẹ̀ tún ní kó lọ ṣe the needful sí ṣé ẹ ti rí wípé ẹ̀jẹ̀ ti ta sọmọdé yìí ní ọpọlọ ọmọ yìí sọ fún yín pé anti-justice òun ni Karimo ó kàn disguide fún wa ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé information kan tó tó mi lọ́wọ́ wọ́n ní ìgbàrà tí Mohbad jáde láyé wọ́n ní Wùnmí pé Karimo ó ṣàlàyé fún un wọ́n ní Karimo wá sọ fún Wùnmí wípé kò gbọdọ̀ sọ fún anybody pé kó dúró de òun pé òun ń bọ̀ ó dàbí ẹni pé ìgbà yẹn ni Karimo wá sí Nàìjíríà àwọn kan wá sọ wípé ó dàbí ẹni pé òun ni second nurse tí wọ́n sọ wípé ó wá treat Mohbad pé ó wá cover everything fún Wùnmí ni pé ó wá cover everything fún Wùnmí everybody ti mọ̀ sí pé Monday ni Mohbad jáde láyé mo tún wo fídíò kan bí Mohbad bó ṣe wà ní show ní ọjọ́ Sunday ẹni tó wà heady tí nǹkan kan ò ṣe ó kàn jẹ́ pé ó ní wúndì kan ní ṣọ́wọ́ ọ̀tún ní àbí ọwọ́ òsì ó ní wúndì kan bẹ́ẹ̀ tẹ́ pé ó wú díẹ̀ bóyá ibi tó gbé ti ń bá Wùnmí jà náà ni I don't know nǹkan kan tí mo lè sọ pé Mohbad ní lọ́wọ́ nìyẹn ó dẹ̀ wà heady nǹkan kò ṣe káwa sọ pé bóyá kìíní nígbà tó wá kú tán náà régbò lórí náà régbò lápá náà régbò lẹ́gbẹ̀ẹ́ tó fi hàn wípé wọ́n sẹ́ẹ̀tì ikú yẹn fún ni a dẹ̀ ti gbọ́ fídíò náà tó jáde tó sọ wípé prógámù tán lọ ṣe ní Kòròdú yẹn set up prógámù ni the same prógámù yẹn náà lẹ́nìkan ti ń sọ pé Mohbad ìwọ tó máa kú lálẹ́ yìí Mohbad ìwọ tí Sam Larry máa pa lálẹ́ yìí òru yẹn náà dẹ̀ ni Mohbad jáde láyé wọ́n ní around 2 a.m. sí 3 a.m. lóru yẹn náà ni Mohbad jáde láyé ṣe rí i pé ó jọra wọn báyìí Karimo mọ gbogbo everything Karimo ó mọ gbogbo everything òun lẹ́yìn máa rí tó pé ó máa lọ síwájú ó máa lọ sẹ́yìn ó kàn distract àwọn èèyàn èní ó máa bú Wùnmí ọ̀la ó máa yìn ọ̀túnla ó máa bú ìjọ mẹ́rin ó máa yìn àdúrà tí wọ́n ní kò mọ̀ nǹkan kan pa kínní yìí wáyé tó ń wò ṣe lọ sí police station kó lọ declare rẹ̀ nígbà tí wọ́n ní wọ́n rí wọ́n pè fún interview ó yẹ kó lọ ní kó lè lọ declare rẹ̀ ó wá ń sá wáyé tí wọ́n ṣe gba bodyguard fún Bingo White tó ń sọ káàkiri wáyé tí wọ́n ṣe gbà fún tí wọ́n bá ṣe rere ara kì yóò yẹ ọ bí tó bá ti mọ wọn kàn pa nǹkan ó ní láti máa sá náà Yomi ní àkáǹtì ẹ ló fi ṣáàtì òun tó bá tiẹ̀ wá jẹ́ wọkọ́
wàá dẹ̀ di ẹni tó fi àkáǹtì ẹ ṣáàtì Yomi wàá dẹ̀ wọ́ lọ sí station lọ́dọ̀ wọn commissioner of police tó ti pè àbí ibi tó tẹ̀ ti invite yẹ wàá wọ́ débẹ̀ ẹ ló sà èmi lè léyìí o wọ́n lé mi ni mo ṣáàtì Yomi èmi kọ́ ni mo ṣáàtì Yomi o ẹni tó ṣáàtì Yomi ni báwo ló ṣe jẹ́ èmi ni mo ní fóònù lóòótọ́ but èmi ti ta fóònù fún bó ṣe wá lọ ń ṣáàtì Yomi lẹ́yìn pẹ̀lú àkáǹtì mi ò tiẹ̀ mọ bó ṣe ṣe bóyá ó hàkì àkáǹtì mi ni o bóyá ó ṣe kinní kan ni o wá dẹ̀ make sure pé ó clear rẹ̀ yìí kó lọ ò lọ wọ́n wá gbé ẹ̀ ń sìn àǹtí àdúgbò ẹlẹ́ni yànkanyànkan ó wá ń sọ wípé ara àdúrà ò yá ẹ ti rẹ́ ń tẹ́ ẹ fẹ́ máa bóbò gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà nídìí ọ̀rọ̀ ikú Mohbad alẹ́ ní lọ scot-free ẹ ní lọ scot-free alálẹ̀ Yorùbá ò ní jẹ́ kẹ́ ẹ lọ scot-free gbogbo ẹnikẹ́ni yòówù kò lè wà ń bẹ̀ bí ẹni because mo mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́hún dá tọ́lọ́hún ò lè mú àfi tó bá jẹ́ pé ẹ ju Ọlọ́hun lọ but níwọ̀n bá àgbà tẹ́ ẹ bá ti ju Ọlọ́hun lọ tẹ́ ẹ bá ti ju Ọlọ́hun lọ tẹ́ ẹ bá ti ju Ọlọ́hun lọ gbogbo yín lẹ máa dáhùn gbogbo yín làṣírí máa tú gbogbo yín lọ́wọ́ kí àwọn ìjọba kọ̀ kọ́nà wọn ò ní ṣiṣẹ́ wọn gan bí iṣẹ́ Ọlọ́run á gbé àwọn ìrànṣẹ́ tó máa ṣiṣẹ́ yẹn dìde ẹ ò ní farari lọ kékeré inú yín kò ní farari lọ àgbà inú yín kò ní farari lọ gbogbo ẹnikẹ́ni tó bá ti mọ̀ nípa ikú ẹ̀ ìwọ tó bá mọ̀ nípa ikú ẹ̀ nìkan ó escape wàá gbọ́ àdúrà sórí ó bẹ̀rẹ̀ tó ní ṣépè fáwọn èèyàn ẹ̀dọ́ ṣẹ́rọ̀ ọmọ Kàrímọ́ yìí ó yẹ kẹ́kẹ́ lọ yẹ ọpọlọ ẹ̀ wò Ọlọ́run ó yẹ kẹ́ lọ yẹ ọpọlọ ẹ̀ wò ó ti ní in fact bóyá dẹ̀ ti sanwó fún pé kó máa ṣe bẹ́ẹ̀ ni I don't know but nǹkan tó dé mi lójú ẹ̀mọ̀ àwọn àgbà ni pé ó mọ ikú tó pa Mohbad ó mọ̀ wọ́n ní Wùnmí pè láàárọ̀ ọjọ́ yẹn ó dẹ̀ ní kí Wùnmí máa sọ fẹ́ anybody òun bọ̀ ó dẹ̀ tẹ flight létí òun ló ṣe jẹ́ kó jẹ́ pé Tuesday náà wá ń parọ́ pókú ìgbà tó dé náà ni ṣé bó náà ló tún fẹ́ náà rẹ̀ confess pé àwọn lọ fún àwọn ọlọ́pàá ní wáìnì pẹ̀lú 200,000 Alámúdé blow pé case close case yín wo ló ń close case just begin case just begin wọ́n wò pé case ti close wọ́n mọ̀ wípé ẹlẹ́dàá Mohbad sùn ó ti sọ pé ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa tẹ́ bá lọ́wọ́ nínú kóhun ẹ̀ ní farare lọ òun ò ní gbà àwọn ẹbí òun á dìde sóhun àwọn ẹbí náà lélẹ́yìí àwọn ẹbí náà láti dìde sí i Mr. Yomi Fabiyi nǹkan kò ní ṣe yín ẹ máa ṣiṣẹ́ yín lọ Ọlọ́run á fún yín ṣe Ọlọ́run tó ń gáìdì yín á túbọ̀ máa gáìdì yín because wọ́n ń lépa yín wọ́n ń lépa ẹ̀mí yín Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe ẹ lólùfẹ́ mi ọ̀rọ̀ Kàrímọ́ tí mo gbọ́ nìyẹn tí mo ní kí sáré wá fún yín ní information àti bí wọ́n tún ṣe rí arrest àdúrà mo ní kí sáré wá fún yín ní information àwọn ọlọ́pàá ti ń gbìyànjú o wọ́n ti ń gbìyànjú wọ́n rí i pé omi àbùkù yẹn ó ti ń ta sáwọn lára jù wọ́n wá fẹ́ fọ̀nù wọ́n ti ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sílẹ̀ ilé Global TV kájọ máa jẹ̀gbádùn ètò yìí lọ tí n bá tún rí ẹni information tó máa wúlò fẹ́yìn lólùfẹ́ mi ò ní estate láti wà máa fún yín ire o.